Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Òwérèké TV. Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ wípé à ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́, àléébù àti àǹfààní tí a lè rí ní ara ewúrẹ́. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀kọ́ tí a lè kọ́ lára ewúrẹ́ ó pọ̀ ju àléébù tó wà lára ewúrẹ́ lọ. Fún àpẹẹrẹ, ewúrẹ́ kò kí ń ṣe ọ̀lẹ, kò kí ń dúró kí oúnjẹ kó tó wá bá. Ewúrẹ́ máa ń rìn káàkiri láti wá oúnjẹ tó máa jẹ. Eléyìí kọ́ wa gẹ́gẹ́ bí ènìyàn wípé ká má ṣe káwọ́ gbéra, ká ṣiṣẹ́, ká wá iṣẹ́. Ẹ má jẹ́ ká dúró de ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀, alájọgbé kó tó di pé a máa jẹun. Ẹ má gbàgbé wípé ewúrẹ́ kò kí ń dúró pé kí oúnjẹ kó wá bá òun. Ewúrẹ́ máa ń rìn káàkiri lọ síbi tó sì máa jẹun ni. Ẹ jẹ́ ká wa náà ká pa kísí mọ́lẹ̀, ká wá iṣẹ́ ṣe, ká ṣiṣẹ́. Yorùbá sọ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ń ló jàre ìṣẹ́. Níbi tí a bá ti ń ṣiṣẹ́, tí a ti ń wá nǹkan tá máa jẹ, a ò ní pàdé ohun tó máa jẹ wá o. Ní ìgbà mìíràn, a tún sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ èyí tá a lè kọ́ lára ewúrẹ́ àti àǹfààní èyí tá a lè rí lára ewúrẹ́. Ẹ jọ̀wọ́, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́ dẹ̀ bá mi share. A ó fi ire pàdé o.